ẹni ọdún bá láyé ó yẹ kó sọpẹ́, ẹni tó bá rígbà tó tún sàmọ́dún ó yẹ kó jókòó ní bàbá ọ̀run kó dúpẹ́ lọ́wọ́ orí tó dáa sí gangan. Adétòkunbọ̀ Phillips Wahab mo wá bá dúpẹ́, ó kú ọjọ́ ìbí, ó kú oríire àṣèyísẹ̀mí. Bàbá Síjú Adé bàbá Fadérera olówó orí ọkọ̀ tó sì gangan ni mò ń kí. Ó kú oríire, happy birthday to you, ìgbọ̀dún ọdún kan ni ó ti ṣèyí, ó tún máa ṣẹ̀mí tọmọtọmọ lórúkọ Jésù olùgbàlà. Special adviser on education fún gbogbo ìpínlẹ̀ Èkó pátápátá. Adétòkunbọ̀ Phillips Wahab ó kú oríire àṣèyísẹ̀mí. Bó o bá ń gbóhùn láwòkó Ọmọdékúnlé ló ní kí n kí ọ, ìránṣẹ́ Ọlọ́run alààyè Olúwaṣẹ́yìn Emmanuel ló wí pé ìgbọ̀dún ọdún kan náà ni. Ó ní bó o bá ń lọ níwájú kọ́wọ́ Olúwa kó mọ̀ bá ọ lọ, bó o bá ń bọ̀ lẹ́yìn kọ́wọ́ Olúwa ó mọ̀ bọ̀ lẹ́yìn rẹ, bó o bá bojú rẹ wọ̀tún kó o ríran lọ́wọ́ Olúwa bàbá àgbà. Ó ní bàbá rẹni tó ń porí rẹ níbi ìgbé rárá ńlára ń ké wọlé, ọ̀rọ̀ kò ní tán lọ́rọ̀ àparò láíláí, ojoojúmọ́ láriwo ẹkún ó sì máa sọ nílé wọn. Bàbá Síjú Adé bàbá Fadérera ti sọdún yìí ó tún sẹ̀mí tọmọtọmọ lórúkọ Jésù olùgbàlà. Bíbẹ̀ ló mọ bẹ ọ̀bẹ ní bẹ́sù àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò, ó ní kú ó ní síbẹ̀ ló ní rùn láíláí. Bàbá Síjú Adé ò ní ṣòfò tọmọtọmọ, iwájú iwájú lọ̀pá ẹ̀bì tí ń ré sí, iwájú iwájú ló mọ lọ ò ní ṣàgbákò. Ó yá mo fẹ́ yálé bàbá rẹ tó bí ọlọ́mọ, ìwọ lọmọ ẹ̀pẹ́ aláàrọ̀, ọmọ Ògún mọ́dẹ́dẹ́, ẹ̀pẹ́ olúkọ àbàtà, ọmọ olúyẹ̀kọ àgbà, ọmọ olóbì kan ọ̀wọ́wọ́ tiriwọ́, ọmọ olóbì kan ọ̀wọ́wọ́ tiriwọ́. Èyí tó bá sì jẹ́ tẹni awọ̀ sápò ẹni, èyí tí ò jẹ́ tẹni awọ̀ síbú awọ̀ síjù, ẹranko ogun àríwú jẹ. Ọmọ ẹni kúkúrú lọ́sàn-án agun gbàgbàgbà bó dòru, ọmọ onítẹ̀ ìjìgbà ẹrú ń gbá, ọmọ náà ń gbá. Wọ́n ní kọ́mọ mọ́mọ́ gbámọ́ torí ọmọ ọba ò ní jẹ́ ṣe bí ẹrú nílé bàbá rẹ tó bí ọlọ́mọ. Ọmọ alówó ẹrú má ní tẹ̀kọ́ nítorí ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sìn yàn. Ọmọ ẹ̀sìn ilé àmúṣẹ́lẹ́gùn tó bá wà nílé a máa dún bí ẹran fúnni jẹ. Ọmọ onígi mẹ́ta níbẹ̀ jù, ọ̀kan ń sowó ọ̀kan ń soyún ọ̀kan tó kù ní sọ àrí bàbá sọ. Ọmọ mo lè pẹja fúnni lẹ́ja jẹ, ọmọ apẹja fẹ́ja jẹ. Ta ló ní wọn ò lómi nípẹ́? Ẹbí wọn pé ta ló la lagbalúgbú bàbá omi kómi? Ẹbí wọn léèrè wípé ta ló la bàtà bùtú bàbá odòkodò? Ẹni tó bá bá yín dé pé aláàrọ̀ ṣùkúṣùkú ẹja lẹ mọ́ ń gbé fún wọn jẹ. Èèyàn tí ò bá bá yín dé pé aláàrọ̀ láyé egungun ẹja lẹ mọ́ ń gbé fúrú wọn náà jẹ. Adétòkunbọ̀ Phillips Wahab mo ti bọ́ délé bàbá rẹ tó bí ọlọ́mọ, mọ́mọ́ fún mi léegun ẹja jẹ, ṣùkúṣùkú ẹja náà ni ó gbé fún mi jẹ kí n ro músọlá kí n ro ṣebẹ̀ láàjẹ. Ọmọ olókùnkùn tiri àṣà lóògùn, ọ̀sà ní ọ̀sẹ̀ mọ̀ọ́sẹ̀kù tiri, ọ̀sà ó gbòbí kùtèrè ó gborí. Ọmọ àrídẹ̀sògbó ilé, ọmọ àtúpàtúkànràn wọ́n ń tú ṣe ó ń jóni lọ́wọ́, àwọn tó ń jó lọ́wọ́ wọ́n ń fi ìbánu. Àwọn ọmọ afíjú wọjà wọn rìn gbẹ́dẹ́kẹ́, ọ̀bùn wọjà wọn pàṣẹ ọ̀sùn, ọ̀bùn ràìràì ní òrẹ́rù afíjú wọlé nílé bàbá rẹ tó bí ọlọ́mọ. Ó ti ṣèyí ó sì tún sẹ̀mí ìtọmọtọmọ lágbára Elédùà. Ajankóró dùgbẹ̀dùgbẹ̀ Bàbá Síjú Adé rájá lájà ó ti jájá lulẹ̀ lájà, alájà ń dára pàtìpàtì nítorí ajá ẹ̀ tó jábọ́ lájà tó jàjà ń darí. Alájà ń sunkún ajá rẹ̀ lájà, ajá ń bẹ nínú eruku tí ń jára jáwéjáwé. Alájà fẹ́ já ọjà ṣùgbọ́n ajá ò lè jàjà mọ́, ó já alájà níjà kú. Alájà ń jára pàtìpàtì nítorí ajá ẹ̀ tó jábọ́ lájà tó jàjàgàjàgàjàgà. A kì í ṣe é mọ̀, wọ́n wá lébi yín léèrè wípé ta ló kọrin ewì tó lápẹẹrẹ. Ẹ máa sọ wípé Olúwayọ̀mí ni. Àròlé Olódùmarè lèmi ń jẹ́, Ìjẹ̀bú Ègbòrò nílé bàbá mi tó bí mi lọ́mọ. Ìpàdé wa tún di láyọ̀ ó dìgbà. Happy birthday to you. I join the host of heaven to appreciate the Lord on your behalf. It is my prayer that the Almighty God who have been helping you will continue to be with you. Your wife will not become a widow. Your children will not become fatherless. In the kingdom of God, you will not be found wanting. I pray that the Almighty God will continue to move you from glory to glory. You will never know a better yesterday. I wish you all the best. Happy birthday to you. It will be well with you. God will take care of you. In the name of Jesus Christ. Congratulations. God bless you.